wọ́n lè pé OPC. Mo fẹ́ sọ nǹkan fún wọ Gani Adams, ó dẹ̀ máa pe àdàbílẹ̀ lórí. Torí ìjọ tí ó wá bá mi àtàwọn tó kù ẹ̀ ní ìjọ náà lọ́hùn, tó jẹ́ pé OPC kò sí mọ́, tó rántí mú olórí yín. Ìjọ tó wá bá mi, nǹkan tó sọ ni wípé alẹ́ yìí ò ṣe mọ́ pẹ̀lú Not a Nation. Yorùbá ò ṣe mọ́, Yorùbá ń lọ. Èyí tán tẹ̀ wá ṣe lórí Tabiola, Yorùbá ò ní gbà. Yorùbá ń lọ, enough is enough. Ní ṣẹ́rú Fúlàní kú. Pé èdè tán ń pè bọ́ǹtùrù yẹn ò ní gbà mọ́ láíláí. Èmi tí ẹ ń pàrọwà fún yín pé ẹ ní sùúrù. Jẹ́ ká tiẹ̀ tí ta bá dé sovereign conference ta fẹ́ ṣe bá máa bi wọ́n léèrè pé ta ló fẹ́ wọ́n ló tì ẹlẹ́ẹ̀tì ẹ̀ believe nínú sovereign conference kan believe nínú kankan kí Yorùbá ṣáà máa lọ ni ẹ gbà kankan míì. Ìgbà tí mo introduce yín sí bàbá Ọlọ́run foríjì Gani Fáìmà àtàwọn tó kù láwọn ò lè gbà yín sí ẹgbẹ́. Wọ́n nítorí ẹ̀ ń ya àwọn èèyàn sọ́tọ̀ nìyẹn. Àmọ́ nìyẹn ni mi ò ní gbà o. Ṣé fẹ́ gbọ́ mi ò ní gbà. Ọ̀rọ̀ pọ́n ya èèyàn sọ́tọ̀ kọ̀. Ṣebí Yorùbá ni MK Abiola Yorùbá ni nà. Ṣebí ibì kan ló ti wá kó tó bẹ̀rẹ̀ sí pé ní orúkọ tí ò jẹ́ Nàìjíríà. Àmọ́ nírọ̀ o, a máa support wọn, gbogbo support la máa fún wọn. Wọ́n máa join wa. Wọ́n máa join wa. Ọlọ́run dẹ̀ fún mi lọ́rọ̀ náà sọ. Ó dẹ̀ yé wọn, wọ́n dẹ̀ gbà. Wọ́n wá gbà ìmúra. Tí ẹ bá rántí mo fẹ́ kẹ́ rántí nǹkan kan o. Ṣé mọ̀ pé mi ò béèrè lọ́wọ́ yín rí, mi ò béèrè sísì lọ́wọ́ yín, gbogbo owó tẹ̀ ń pa tẹ̀ ń kó jọ, mi ò béèrè sísì lọ́wọ́ yín rí o. Mi ò béèrè báwo lẹ ṣe ń ṣe structure yín, báwo lẹ ṣe ń ṣe style yín, mi ò béèrè rí. But tí mo promise yìí pé ṣé ká kó member jọ pé ká lára nǹkan tẹ́ fẹ́ ni pé kí member sípọ̀ tó gbà tí nǹkan tó ṣẹlẹ̀ everybody to túká everybody to sálọ pé kí member sípọ̀ àlókè a máa polówó káàkiri àdúgbò sádùúgbò ìlú sílùú nílẹ̀ Yorùbá o láti lè acquire members. Tẹ́ bá rántí pé tẹ́ bá ń ṣe ìpàdé ńgbà míì mo rántí ijọ́ kan òjò ń rọ̀ ẹnì kan á ga umbrella fún mo lótì ìgbà tó gbóyìn wà ní òjò jẹ́ kí èmi náà wà ní òjò. Ẹ rántí wípé tí ẹ bá ń ṣe ìpàdé tó bá tẹ́yìn bá wà ńbẹ̀ tẹ́ ń bá wọn sọ̀rọ̀ bóyá èèyàn 15-20 ló máa wà ńbẹ̀. Tí n bá dé pẹ̀lú àtìlẹ́yìn Ọlọ́run ẹ máa rò pé mo lọ ru òkun wá ni. Èrò máa ya dé ní bó ṣe rí nìyẹn o àfi tẹ́ bá fẹ́ parọ́. Èrò máa ya dé by the time tẹ́mi bá sọ̀rọ̀ gbogbo yín tẹ́ bá sọ̀rọ̀ ẹ kọrin ẹ ṣe tí ìbátan Ọlọ́run bá tún ní kí n sọ̀rọ̀ everybody máa láwọn fẹ́ di member. Tẹ́ bá rántí pé ìgbà tá lọ sí Ondo Òkìtìpupa somewhere tá lọ sí Ondo ṣá. Tẹ́ bá rántí pé ẹ ń campaign àárín lórí títì àwọn èèyàn wọ́n gbọ́ yín díẹ̀díẹ̀. Ìgbà tí mo rí pé èrò tó ń tẹ̀lé yín ò tó bẹ́ẹ̀ wọn ò pọ̀ tó bẹ́ẹ̀. Èmi dẹ̀ wà nù ká ẹni kí driver máa wà mí slow èmi wà nù ká ẹ̀yìn rìn tó bá rántí dáadáa àwọn tó kù. Mo wá decide mo ní ẹ jẹ́ kémi náà rìn. Tí n bá sọ̀kalẹ̀ tí mo rìn mo ní èrò máa dìde èrò máa jáde. Pẹ̀lú àtìlẹ́yìn Ọlọ́run gbà tí mo bẹ̀rẹ̀ sí ní ẹ máa rò pé ìkọ̀kan lọ gbé èrò jáde ni. Tí ẹ bá wo ẹ̀yìn báyìí ẹ lè rí ẹ̀dẹ̀. Iṣẹ́ ìgbéraga mo ń sọ ní fáyé gbọ́ kí wọ Gani Adams tó gbà táwọn tó kù ẹ̀. Èrò lọ ní o wọ́n bẹ̀rẹ̀ sí pariwo ni àtàwọn tó wà lóko pé kọ́ máa bọ̀. Ìgbà tá a máa dé ọ̀dọ̀ ọba ibẹ̀ wọ́n sọ fún ọba yẹn wípé kó fún mi ní oyè. Ohun àwọn àṣẹ ọmọ ìlú pé kí n gba oyè nílùú àwọn lénìí pé kó fún mi lóyè. Ọba wọn tiẹ̀ kọ́kọ́ pe orúkọ oyè kan wọ́n ní kí ló pé láyé má pe dáadáa oyè fáwọn oyè gidi ni kó fún. Ọlá Ọlọ́run ni kì í ṣe tèèyàn. Ìgbà tóun náà máa tún sọ bá ní yèyé odò wọ́n níbo ló fi yẹn sí tẹ́lẹ̀ ó yá lọ múlẹ̀kẹ́ lọ ṣe rí ọlá Ọlọ́run níbi tí Ọlọ́run ṣoore yẹn dé nìyẹn. Kò dẹ̀ sí state náà kò síbi tẹ́lẹ̀ ń lọ máa tẹ̀lé yín ni láti lè promote pé ká ní member tó jẹ́ pé ó máa dúró tán pé fún Yorùbá pé kò tún ní sí ìwọ̀símọ́ lára Yorùbá láíláí.
mo ṣe ìtọ́lọ́run rán mi láì gba kọ́bọ̀ láì gba sísì lọ́wọ́ ẹnikẹ́ni nínú yín tọkàntọkàn mo ṣe mi ò dẹ̀ interfere sínú bẹ́ẹ̀ ṣe ń ṣe nǹkan yín but mo ní ìgbàgbọ́ nínú nǹkan tẹ́lẹ̀ ń ṣe nínú nǹkan tẹ́ fẹ́ ṣe tẹ́ bá dẹ̀ fẹ́ gbé àwọn ìgbésẹ̀ kan pa lótì ẹ má ṣe yẹn ẹ̀yin náà ẹ adjust ṣé ìwọ Gani Adams yẹn ni ìwọ wá sọ wípé ìwọ fẹ́ parapọ̀ pẹ̀lú àwọn kan against ìran Yorùbá àwọn parọ́ mọ́ ẹni bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ bọ̀ tó bá dán wò àdàbí máa pa ẹrun bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ kò ní yí padà gbogbo ẹ̀yin OPC ẹ lọ bèrè lọ́wọ́ ẹ lọ bí ó ní mo sọ yìí káyé gbọ́ ni tọkàntọkàn tẹ̀mítẹ̀mí ni mo fi ṣe iṣẹ́ yẹn fún yín tó dẹ̀ jẹ́ pé OPC ní èrò débi pé ìgbà tó lórí yín gan máa jáde ṣe é rántí ọjọ́ náà ṣe é rántí èrò bó ṣe pọ̀ tọ́lọ́run ṣe ìyanu tẹ́ẹ̀dẹ̀ dúró tọ́njọ́ náà gbogbo bá bá tiẹ̀ ṣe ń ṣe pé kẹ́tẹ̀ ṣe ẹ̀kẹ́ parapọ̀ mọ́ tiẹ̀ kì í fẹ́ gbọ́ Nàìjíríà ni fẹ́ gbọ́ ní táwa ló ṣe yín kí ló ṣẹlẹ̀ sí yín oore tẹ́ ẹ rò pé ẹ fẹ́ gbàǹgbà yẹn Ọlọ́run wá gbé dé nsìn ẹ wá rò pé ẹ fẹ́ tako mi ò tako ọ̀nà tẹ́ ń ṣe ń jọ́nà mo fi tọkàntọkàn tẹ̀lé yín sọ ẹ̀yin rò pé ẹ lè tako tèmi ṣe ń sìn ìyẹn èmi o Ọlọ́run ló ń jẹ́ mi o ìyẹn mú àní mo ń sọ o káì Ọlọ́run àánú irọ́ náà pamọ́ ẹ má rìnrìn yẹn o má gba ọ̀nà ọbẹ̀ yẹn tó bá ṣàyà dàbí máa pẹ́ràn bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ o ò lè rí ṣe láyé a jẹ́ pé gbogbo ètò ṣe yẹn o fi irọ́ ṣe ni ìparun dẹ̀ ló máa jẹ́ fún ẹ a jẹ́ pé ètò sọ níjọ́ tó sọ tọkàntọkàn wà táwọn tẹ́jọ́ wá tẹ́ sọ fún mi ní ẹnu yín torí èmi Ọlọ́run nìkan la rí inú lóde olùmọ̀ràn kan èmi ò rí inú ṣùgbọ́n nǹkan tẹ́ sọ lèmi gbàgbọ́ òun ló jẹ́ kí n fi gbogbo ara mi ṣe òjò nínú òrùn ní anything níjọ́ náà lọ́hùn mọ́tò onígi or something ó dáná ọ̀nà tẹ́ fẹ́ gbà ó dáná ẹni kí n wá lọ sí hòtẹ́ẹ̀lì ẹni kí n gbà mo ló tí o as long as ẹ wà ń bì ṣe bí nítorí ọkọ mi nítorí ìran Yorùbá ni kò sí wàhálà àjọ máa wà ń bẹ̀ ni àjọ wà nù gbóni tí ilẹ̀ fi mọ́. èmi ẹ lọ́lọ́run wá ránṣẹ́ ẹ wá sọ pé ẹ fẹ́ takò àbẹ fẹ́ tojú kan ìran mi má try ẹ kò sí tí wọ́n lè fi lọ ẹ má try ẹ mo gbọ́ pé wọ́n ti yí ẹ kúrò lọ́nà yẹn o mo gbọ́ pé oríṣiríṣi nǹkan náà ẹ̀ ń bá àwọn òṣèlú ṣe ń ṣe contract ẹ̀ ń ṣe gbẹ̀ business ẹ nìyẹn bó ti pé ìran Yorùbá ó máa gbé ìgbésẹ̀ tó lè tako ìran Yorùbá àbí ó lè tako ìran Yorùbá náà gbàgbé ìyẹn ò lè ṣe nǹkan kò sí nǹkan tó lè ṣe mi ò rí olúwẹ̀ ìnẹ́fúnná nẹ́tàn dání the earth mi ò rí bẹ́ẹ̀ ni mo sọ fún yín Ọlọ́run ló ṣe léyìí kì í ṣe yan mi ò rí mi ò tiẹ̀ rí gbàgbé àwọn ọmọ mi náà mi ò rí gbàgbé ní ọ̀nà tó yẹ pé òun tọ̀ mo gbọ́ pé ẹ bẹ̀rẹ̀ sí kọ́ àwọn ọmọ yẹn àwọn ọmọ tí ẹ̀ka ṣe wàhálà wọ́n fi di members mo gbọ́ pé ẹ bẹ̀rẹ̀ sí lò wọ́n ní ọ̀nà tó negative ọ̀nà tó tako nǹkan tẹ́yìn sọ fún mi pé nǹkan tẹ́ ṣe dá OPC sílẹ̀ lọ stop ẹ̀ kò jẹ́ kí wọ́n wà ní ọ̀nà tó jẹ́ ọ̀nà dáadáa má bà yé wọn jẹ́ ẹ lọ yí padà àníyàn dáadáa tẹ́ ẹ ní tẹ́lẹ̀ ẹ dá padà ẹ padà sórí yẹn ẹ padà sórí ẹsẹ̀ yẹn ẹ má jẹ́ káwọn táyé wọn ti bàjẹ́ pakúpakú kó bà tí yín jẹ́ tá a bá rí pé ẹ̀yin kan náà nínú yín ẹ ti yẹsẹ̀ gẹ̀rẹ̀ àbá àná ṣe sọ ẹ lọ repent kẹ́ padà sọ́nà tó dáa ẹ padà sí ọ̀nà tó dáa torí energy tẹ́ ẹ lò nígbà yẹn ọkàn kan tẹ́ ẹ lò ń gbẹ ó dáa kẹ́ ẹ lè jẹ èrè ẹ̀ ó dáa kẹ́ ẹ jẹ èrè ẹ̀ kì í ṣe pé kẹ́ pa ọ́n. mi ò ní sọ jù bẹ́ẹ̀ lọ fún ẹ bọ̀ tó bá try ẹ kò lè ṣeé ṣe fún ẹ wá kàn kó bá àwọn ọmọ ọlọ́mọ ní àdàbí máa pa gbogbo yín run ilẹ̀ Yorùbá máa pa gbogbo yín run bẹ́ẹ̀ ni mo sọ fún yín ilẹ̀ Yorùbá ó máa bínú tí ó máa pa yín run omi ilẹ̀ Yorùbá ó máa bínú tí ó máa pa yín run afẹ́fẹ́ tó ń fẹ́ ilẹ̀ Yorùbá máa bínú tí ó máa pa yín run gbogbo abiyamọ tó ti lọ ní ilẹ̀ Yorùbá tó ti lọ sọ́run ó máa bínú tí ó máa pa yín run
gbogbo abiyamọ rere tó ń bẹ nílẹ̀ Yorùbá ó máa bínú sí, ó máa pa yín run. Ire oore tó ń bẹ nílẹ̀ Yorùbá ó máa bínú sí, ó máa pa yín run. Ẹ tún ní ire ṣe mọ́ lórí ilẹ̀ Yorùbá mọ́. Ẹ ní ire ṣe mọ́. Ẹ̀yin wo gbogbo mọ́ ṣe ń ṣe. Ọmọ Yorùbá di àlmájìrì. Ọmọ Yorùbá di pé kán ni wọ́n ń pe ìpè oúnjẹ, wọ́n ń sáré girigirigirigiri lọ síbẹ̀. Kí ló ṣẹlẹ̀? Àṣẹ bí ìlú kan wà ní ìlú òyìnbó ń bẹ̀ tẹ́ pé àwọn ò tiẹ̀ ń gbowó ìlú, wọ́n ń gbowó lọ́wọ́ gọ́ọ̀mẹ̀ntì wọn. Aláwọn yẹn tún ṣe títí pé owó excess lọ́wọ́ wọn, wọ́n tún fi pléènì dá owó sílẹ̀. Níṣẹ́ ni inú tí wọ́n ṣá kò sẹ́, wọ́n rẹ́ni ṣá owó tí wọ́n dà sílẹ̀. Ẹ̀yin dẹ̀ lajú sílẹ̀. Àbí ìran Yorùbá kọ́ ló sọ pé ó torí ẹ̀ dìde ní. Àwọn olórí burúkú tó dálẹ̀, àwọn ọ̀bà ìjẹ́ tó dálẹ̀, wọ́n lọ ń pàdé àpò pẹ̀lú wọn. Lórí kíni? Àbó máa lóò rí pé ọmọ Yorùbá ń ṣe àlmájìrì ni. Àbó máa lóò gbọ́ pé ọmọ Yorùbá ń ṣe alápatà èèyàn tí ó ń ṣẹran. Àbó máa lóò gbọ́ pọ́nà ni ọmọ Yorùbá ń jẹ̀yàn. Ọmọ Yorùbá kò lọ́mọlúàbí. Má try it. Má try it. Má try it rárá. Má try it. Má jẹ́ kán kó báyìí. Tọ́ ni mo sọ fún yẹn. Tí o ò bá rántí ìpìlẹ̀, mo rán ẹ létí. Tí o bá ti jẹ́ kí wọ́n torí nǹkan kan àbí méjì, jẹ́ kó o gbàgbé ìpìlẹ̀, mo rán ẹ létí. Ṣebí ẹ̀jẹ̀ Yorùbá tó jáde lára ẹni, ó ń ṣe fún Yorùbá. But ẹ̀jẹ̀ Yorùbá dìde, ẹ̀jẹ̀ yẹn gbéra, ó suppress ìkejì lára ẹ. Ó dẹ̀ dúró pẹ̀lú gbogbo àwọn tó kù pẹ̀lú ẹ, gbogbo yín lẹ dúró tán. Ṣé ọmọ iye ọmọ tó kú lábẹ́ ẹni? Ó rántí àwọn yẹn. Wọ́n lọ ń pàdé àpò pẹ̀lú àwọn tó sọ pé wọ́n fẹ́ pa ìran tí wọ́n sọ pé wọ́n dúró fún. Wọ́n parọ́ mọ́ ẹ. Bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. Wọ́n parọ́ mọ́ ẹ. Tí mo gbọ́ ni mo sọ fún ẹ yẹn.